dédé àsìkò yìí o, ẹ sì káàbọ̀ sí ìkànnì yìí Paramount TV. Ètò tí a mú wá sí ojú máwòrán yín yìí ni Ìkósè Rodo. Eléyìí máa ń wáyé gẹ́gẹ́ bí ọdún Ọ̀ṣun. Ó wà lára ayẹyẹ ọdún Ọ̀ṣun. Ó máa ń wáyé ní ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin tí Arugba bá ru igbá tán ní ojúbọ Ọ̀ṣun tí wọ́n parí gbogbo ayẹyẹ. Eléyìí àwọn tẹ́ ń wò lójú odò yìí, ẹ wò wọ́n bí wọ́n ṣe pọ̀ yìí. Àwọn ni wọ́n wá, wọ́n mú ẹ̀jẹ̀ wọn wá, omi sì wá jẹ́ ẹ̀jẹ̀ míì. Ẹ wò òrìṣà Ọ̀ṣun gangan là ń wò yìí tó jẹ́ yèyé Ọ̀ṣun. Ẹ wo àwọn èèyàn tí wọ́n fi omi bọ́jú. Etí odò yìí làwọn èèyàn ti máa ń bu omi tán máa mu fún ọdún kan. Tán bá ti bu omi yìí, ẹ wò níwọ̀n ìgbà tí yèyé Ọ̀ṣun Arugba Ọ̀ṣun jó wọlé, ó máa wá, Arugba Ọ̀ṣun máa wá sí ojúbọ Ọ̀ṣun. Á jó, ẹ wò bó Arugba Ọ̀ṣun máa rẹwà púpọ̀ o. Ẹ wò bó ṣe ń jó, wọ́n á pàdé rẹ̀ tìlù tẹ̀yẹ ni wọ́n á fi pàdé ẹ̀. A máa jó, bó ṣe ń jó sọ́tùn la máa jó sósì. A máa jó, a máa yà sídìí àwọn òrìṣà kọ̀ọ̀kan tó wà nínú igbó Ọ̀ṣun yìí. A máa kí wọn, a jó, a kí wọn, a kúrò níbẹ̀. Gbogbo òrìṣà tó wà nínú igbó Ọ̀ṣun yìí pọ̀. Tá bá ní ká máa dárúkọ wọn, èṣù láàlú lẹ̀ ń wò yìí, èṣù láàlú ògiri òkò. Ẹbọra tí ń jẹ́ látọ̀ pa ohun lẹ̀ ń wò lọ́ọ̀kan yìí ní ojú máwòrán yìí. Ẹ wò wọn lẹ́yìn tó bá bẹ́sù jẹun síbi rẹ̀ á gùn púpọ̀. Àwọn èèyàn ni wọ́n ń jẹun níwájú Ògún yìí. Ẹ wò Ògún lákàáyọ̀sìmọlẹ̀ là ń wò yìí, ohun lẹ̀ ń wò yìí ni wọ́n nu igbó Ọ̀ṣun Òṣogbo ló wà. Gbogbo eléyìí sì ń lọ lọ́wọ́, èrò pọ̀. Àwọn èèyàn tó ti mú ẹ̀jẹ̀ wá, a máa jẹun níwájú èṣù, àmì máa jẹun níwájú Ògún lákàáyọ̀sìmọlẹ̀. Bí gbogbo ẹ sì ń lọ, àwọn mí ẹ wò àwọn náà wà létí odò yìí. Wọ́n máa bu omi, wọ́n á mu omi. Ẹni tó sì lẹ́jẹ̀ á mẹ́jẹ̀ rẹ̀ wá. Bí gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí ṣe ń lọ lọ́wọ́, nígbà náà ni Arugba Ọ̀ṣun ó ń jó wọlé bọ̀. Oníkálùkù sì ń ṣe tiẹ̀ létòlétò. Ẹ̀yin tó mẹ́jẹ̀ wá ń ṣẹ̀jẹ̀ tiẹ̀ létí odò. Àwọn tó wá wẹ orí, wọ́n wẹ orí wọn ní etí odò. Gbogbo ẹ̀ ń lọ ọ̀kan òdì kan lọ́wọ́. Bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ lọ́wọ́ yìí, Ọlọ́run mọ̀ kú iṣẹ́ ìyanu o. Yèyé Ọ̀ṣun gangan lẹ̀ ń wò yìí. Arugba ló ń jó wọlé bọ̀ yìí. Arugba ń jó, ó múra tó rẹwà dáadáa. Á jó, á yí sọ́tùn, á yí sósì. Gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wá pàdé rẹ̀ lójú ọ̀nà. Ẹ wo èrò lẹ́yìn. Ẹ wò wọ́n tún ní Arugba Ọ̀ṣun lówó. Gbogbo òde òòṣà yẹn ló máa jó dé lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì láti máa ṣe ohun tó bá yẹ kó ṣe, kó bá wọn sọ̀rọ̀, kó sì tọrọ nǹkan lọ́wọ́ wọn. Àwọn ń gbọ́ pé èyí ọdún tó ń bọ̀, Arugba Ọ̀ṣun yìí kọ́ ló máa rúgbá mọ́ bí ó ti lọ sí ilé ọkọ, ilé olólùfẹ́ rẹ̀. Àwọn kan sì tún ní irọ́ ni. Ọlọ́run á ṣọ́ wa ju ọdún tó ń bọ̀ lọ. Tó bá jẹ́ òun náà ni a máa rí. Bí ó bá dé kí n sọ òun, a máa rí. So bá ṣe wá ń bá ètò náà bọ̀, ẹ máa wo ọ̀gọ̀rọ̀ èèyàn létí odò Ọ̀ṣun níbi tí wọ́n ti ń tọrọ nǹkan, tí wọ́n ti ń jẹ́jẹ́. Wọ́n ń tọrọ nǹkan, wọ́n ń jẹ́jẹ́ f'Ọ̀ṣun. Tó bá lè ṣe eléyìí fún mi, èyí ọdún tí ń bọ̀, nǹkan báyìí ni màá mú wá fún yín. Ẹlòmíì mú adìẹ wá, ẹlòmíì mú oríṣiríṣi nǹkan. Ẹ wò arákùnrin yìí. Ẹ wò nǹkan. Bó ṣe ń sọ̀rọ̀ tó ń ka lára, tó ń fomi bọ́jú tó fi ń bọ́ orí, tó ń fomi bọ́jú tó ń bọ́ orí, ó ń tọrọ nǹkan lọ́wọ́ Ọ̀ṣun ni. Yèyé Ọ̀ṣun sì ń jó wọlé bọ̀. Òkè ó ti jó kúrò nídìí Ògún lákàáyọ̀sìmọlẹ̀. Ó tún jó lọ sí ìdí òrìṣà míì. Àwọn òrìṣà pọ̀. Ní ọjọ́ tá à ń sọ yìí, a bá bàbá Ọ̀ṣun gangan sọ̀rọ̀. A bá ṣe interview fún. Wọ́n sọ ìdí. A tẹ̀ rí gbọ́ pé Mùsùlùmí, ìmáàmù gan ni bàbá Ọ̀ṣun nísìnyí. Ìmáàmù tààrà tí ń kírun ní fún mọ́sálásí ní tẹ́lẹ̀ tó di pé ó di bàbá Ọ̀ṣun. Ẹ wo Arugba níwájú òrìṣà kan ló wà yìí. Wájú òrìṣà kan ló wà. Á jó bí ìṣẹ́jú mélòó kan, a tún kúrò nídìí rẹ̀, á bọ́ sídìí òrìṣà míì. Gbogbo ẹ̀ sì ń lọ létò ní. Ó dùn púpọ̀. Tẹ́ bá rí Arugba, ọmọge tó rẹwà ni. Òun ni a gbé sí ojú máwòrán yín yìí. A tiẹ̀ wá gbọ́ ṣé ká drop ẹ̀ fún yín kẹ́. Arugba wà ní TikTok. Tẹ́ bá rí Arugba ní TikTok tó ń jó, ẹ lè mọ̀ pé Arugba ni o. Tó gé irun tó dàbí gbàgede ojú bọ̀ gangan ládé yìí.
níbi tí ètò ti máa ń wáyé ní ọjọ́ Ọ̀ṣun Òṣogbo. Àrùgbá máa jó níbẹ̀, bá jó á jó, àrùgbá ló ń jó lọ́wọ́ yìí, á jó, bá ti jó náà. So bí gbogbo ẹ ṣe ń lọ nìyẹn, gbogbo ẹ dẹ̀ ń lọ ní létòlétò, tí a tún máa mú wá sí ojú máwòrán yín ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá Ọ̀ṣun àti ìyá Ọ̀ṣun àti àrùgbá gangan fúnra rẹ̀. Lẹ́yìn fọ́nrán yìí, fọ́nrán tá a fi léde ní ibi tá a ti bá wọn ṣe interview. Ògún lákàyé là ń wo lọ́ọ̀kan yìí. Ògún lákàyé ni. Àwọn èèyàn dúró síwájú Ògún, wọ́n á da òbí. Láàrọ̀ oyè. Èyí Ọ̀ṣun là ń wo lọ́ọ̀kan yìí. Méjì rẹ̀ ni àwọn èèyàn tí ń bọ orí, tí wọ́n ń wẹ orí, tí wọ́n sì ń mú ẹ̀jẹ̀ wọn wá. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́, tó bá lè ṣe léyìí fún mi, ìwòye ọdún tí ń bọ̀, màá mú ohun tó jù báyìí lọ wá fún wọn. So bí ètò náà ṣe ń lọ ní lọ́tùn-lọ́tùn, ètò yẹn ń lọ lọ́tùn-lọ́tùn. Bí ọdún Ìkóṣè Rodò bó ṣe ń tẹ̀síwájú ni à ń tẹ̀lé. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí, Paramount TV. A tún máa mú ọ̀pọ̀lọpọ̀ ètò wá sí ojú ìwòran yín fún àǹfààní yín àti fún àǹfààní ara wa náà, ká lè máa kẹ́kọ̀ọ́, ká lè máa para wa lẹ́rìn-ín. Ẹ ṣé púpọ̀ tẹ́ dúró tì wá lórí ìkànnì yìí, Paramount TV. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyé o. Ọdún Ètò Ikose Rodo, èyí tí a máa ń ṣe lẹ́yìn ọdún Òṣogbo, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà ni a fi máa ń ṣe ọdún yìí. Ikose Rodo ni à ń pè.